Tá bá sọ pé nation, what is the definition of a nation? Sórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò ní gbogbo àyíká mi tí mo wà yìí, olúkálùkù wọn ló wá láti ìlú kan. Wọ́n lè wá láti China, Germany, France, Spain, Norway, Australia, New Zealand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But báwo la ṣe lè identify wọn? Báwo la ṣe lè dá wọn mọ̀ gẹ́gẹ́ bíi pé ọmọ ìlú yìí ni wọ́n? Wọ́n lè sọ fún wa pé àwọn wá láti Australia, àwọn wá láti Germany, Japan, South Korea. But àwọn nǹkan tí èèyàn máa fi ń dá nation mọ̀ òun ni pé nation is a large body of people united by common interest, decent history, culture or language. So ẹni tó wá láti Germany tó ń wò ní ẹ̀yìn mi, àbẹ̀ni tó wá láti Spain, language tó bá ń sọ òun ló máa fi determine pé nation yẹn ló ti wá. Yàtọ̀ sí pé ó gbé passport kan dání tó máa indicate pé ọmọ ìlú yẹn ni. Ó tún ní probability pé àwọn tí wọ́n bá jọ gbọ́ èdè ara wọn, wọ́n mọ̀ pé ẹ̀yà kan náà ni wọ́n. Ẹ wá máa béèrè pé ẹ jẹ́ ká yọ English kúrò nínú Nàìjíríà. Èdè wo ló máa kù láàrin wa? Ṣé Nàìjíríà ní language tiẹ̀ ni? Yorùbá ní language tiẹ̀, Igbo ní language tiẹ̀, Hausa ní language tiẹ̀. And that is why we are saying we cannot continue to be deceived that Nigeria is a country. It is not a country, it is a multiple numbers of nations that are underneath Nigeria, like the Hausa nation, the Igbo nation, the Yoruba nation. And that is why we are saying again and again that we are one people, one language, one culture. Yoruba nation not going back. Koikimedia bringing the work closer to your doorstep.